èèyàn sọ̀rọ̀ sàsí èèyàn sọ̀rọ̀ sàsí o torí pé ilẹ̀ Yorùbá níbi tí wọ́n bá ti sọ pé ó mọ̀ ọ́n dé bẹ́ẹ̀ ni àwọn míì wà tí wọ́n mọ̀ ṣùgbọ́n Ọlọ́run pín kínní káàkiri Ọlọ́run pín kínní káàkiri fún àwọn àgbààgbà nìní tá a bá sọ pé ilẹ̀ ó tù ò jíire oríṣiríṣi nǹkan ló wà kò sí agbára tí ò sì ṣe bí wọ́n ń rọ̀jò mo rántí nígbà tí mo wà kékeré mo lọ sílùú kan gbà wọ́n mú mi lọ sílùú kan gbà náà tí n tí mọ̀ pé máa rìn ní ìlànà yìí rárá nígbà yẹn òjò máa rọ̀ sí inú oko ẹnìkan kò sì ní dénú oko ẹlòmíì níbi tí mo sọ yìí òjò máa rọ̀ sínú oko ẹnìkan kò ní dénú oko ẹlòmíì tí wọ́n jọ máa bẹ́ẹ̀ tẹ̀ pé ìwọ n tó ṣe yìí òjò ní kán nínú oko ẹ fún gbà báyìí kò sì ní rọ̀ lóyún ó sọ yẹn ẹ sì ní òṣoògùn òjò afẹ́ ṣènáwó òjò lẹ́ẹ̀fẹ́ rọ̀ wọ́n sì mú òjò àgádágodo kan wà láyé ìgbà kan tó jó máa rọ̀ òjò tó wá fẹ́ rọ̀ tó bá tì báyìí yóò sì máa rọ̀ sínú kínní àkàbá ńkọ́ kìí ṣe wọ́n ní ẹyẹ ojú ọ̀run wọ́n máa dì báyìí tí wọ́n máa pe gbólóhùn rẹ̀ tí wọ́n máa dì báyìí tí ò ní lè gbé apá mọ́ báyìí tí ó sì jábọ́lẹ̀ ṣé kìí ṣoògùn ni ìwàkiwà ọwọ́ wa ìkà ìjàmbá tẹ̀m̀bẹ̀lẹ̀kúnnú wa ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí yìí àwọn bàbá tán ní lọ́wọ́ wọ́n ń gbé sínú lọ sọ́run nítorí wọ́n ti rí tí a máa fi ṣe àwọn àṣírí tó yẹ ká máa fi dáàbò bora wa pàápàá jùlọ àwọn tán wà nílùú tí ò sí ṣe ilẹ̀ òtù òjìire tán wà lókè òkun tán wà ní káàkiri láti máa fi dáàbò bo ara wọn ṣùgbọ́n àwa Yorùbá àwa kínní la máa fi ṣe bá sì fi ṣera wa ní jàǹbá la máa wá tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rò lẹ́ẹ̀mẹ́ta kò tó ṣàṣìyàn ṣùgbọ́n nígbà míì wọ́n ní ẹni tí ò bá ní jẹ́ kéèyàn yó èèyàn máa dáná tiẹ̀ mú oúnjẹ ni ẹni tó fẹ́ mú yàn lọ́wọ́ tó fẹ́ léèyàn kúrò níbi iṣẹ́ nígbà kan ọkùnrin kan ní àwọn méjì òun ló mẹ́rin yẹn débi iṣẹ́ nísìnyí lọ ń gbẹ lẹ́sẹ̀ òun ò sì tún mọ̀ bó ti gbà táṣìírí padà tú wọ́n padà dá dúró kódà kò tún lè dúró lọ́hùn mọ́ wọ́n tún dá padà wálé ìwọ̀n à ń sáré káàkiri pé ẹni tó mò ń dọ̀hún tó ń hùwà tí ò dáa sí tán fi dáhùn padà wálé o kó náà mọ́ dúró lọ́nà kó náà padà wá sílé sẹ́rí ìwà wa ẹ̀dá ò lágbára púpọ̀ sẹ́rí àṣẹta tí mo fẹ́ fi sílẹ̀ ìbá dáa púpọ̀ kò ní lọ́wọ́ ó dáa púpọ̀ tí èèyàn bá ti ń gbìyànjú pé èèyàn náà wò pé òun náà máa ń dìde díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká máa di àwọn nǹkan ìmẹ́rù ó ṣe kókó púpọ̀ ntẹ́lòmíì nídìí nìyẹn ẹlòmíì ti ń lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò bọ́ sí tí ò ṣe gbá tí ò ṣàwọ̀ nǹkan fi ń ránṣẹ́ sẹ́lòmíì láti lé kì í ṣe nǹkan tó dáa tí wọ́n fi ń ránṣẹ́ sí ẹlòmíì láti lé ẹlòmíì ò wálé láti gbà tó yẹ pé wọ́n dẹ̀ ẹnu pé kò tiẹ̀ ó lọ fún kò wálé kò sí kinní kan àwọn ògbà tí ó délé àwọn ògbà tí ó ń bọ̀ kinní kan bẹ́ẹ̀ náà làwa ta wà níbí náà Ọlọ́run kó ṣàánú fún wa inú bá mi ò ní inú ló jìn jù láyé lóòótọ́ kò sẹ́ni tó pé kí lẹ́bàá mi wá ajá tó bá ti gbó tó ti yẹ hànà dáadáa ajá yìí lámúlò òdí ògùn á nìkan bá wa ṣùgbọ́n etí ọ̀tún ẹ̀ á ṣàdúrà bóyá a fẹ́ ṣe fún yàn ni àdárúkọ yẹ á ṣàdúrà sí kọ́nà sí fún o kí gbogbo nǹkan ẹ̀ kó máa lọ déédé etí òsì ẹ̀ gbogbo ẹ̀dákẹ́dà tá a bí nínú obìnrin tàbá fàbẹ́ bí jáde láti abẹ́ obìnrin ibikíbi lẹ́nu iṣẹ́ ni ọ̀rẹ́ ni kìnìkan tó bá ń di lọ́wọ́ tí ò jẹ́ kó rọ́nà lọ kóògùn kó fẹ́ jẹ́rú ẹni bẹ́ẹ̀ wẹ̀ a lè sọ fún pé kó má pa á yóò fi ráyè jẹ́wọ́ nǹkan tó ṣe torí tó bá pa ó ti fi kúgbò láṣìírí a ṣàdúrà yẹn a sì pè fún a ṣàdúrà sí ní etí ọ̀tún a sì pè fún ní
etí òsì. Tán bá ti ṣe tán á ní kí wọ́n pa bíẹ̀, wọ́n pa bíẹ̀, ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Tán bá ti pa bí rẹ̀, obì méje lẹ́rà, ẹ̀ẹ̀méje ni wọ́n pa obì rẹ̀. Àwọn eléyìí tó bá fọre ńbẹ̀ ẹ kó sọ́tọ̀, eléyìí tó bá sọ nǹkan míì ẹ kó sọ́tọ̀. Yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Ẹ kó kan sí apá left, apá àlàáfíà, ẹ kó kan sí apá ọ̀tún. Tán bá ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà, tán bẹ́ẹ̀ tán, ẹ gbé orí ẹ̀, ẹ gbé sínú apẹ. Egbò ọ̀pẹ, egbò ọ̀pẹ tí wọ́n ti dá ládàá pa, á lọ wà, á kò lé lórí. Tí eléyìí obì tó fọ tí ò sọ̀rọ̀ dáadáa, á kò lé, á wà fàtàrí kan sí àjò. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o. Tá a bá jó tán, a lè dá méjì ká pò mọ́sẹ, ká máa wẹ̀, ká máa fi kíní lo ìkejì. A sì lè fílẹ̀, tá a bá fẹ́ràn ọṣẹ, a lè fílẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀tù yẹn. Ká máa, kò ṣeé pín lò. Tó bá jẹ́ pé wọ́n bẹ̀ wá, kò ṣeé pín lò. Ṣùgbọ́n tí ìbá ṣe pọ́n bẹ̀ wá, kò ṣeé pín lò. Ẹ má sì mí gbọ́ o. Tó bá jẹ́ pé wọ́n bẹ̀ wá pé torí ẹnìkan la ṣe ṣe, kò ṣeé pín lò o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé a ṣe nítorí ẹnìkan kan, a kàn ṣe pé àwọn kọ́sítọ́mà, kò ṣeé pín lò. O ò lè lò láàárín ọjọ́ méje kó wọ́n máa gbọ́ àwọn Yorùbá gbọ́n o. Wàláhì nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá. 07083 no 09072793348 08061408254. Mo máa ń sọ kíní kan pé kẹ́ ẹ má pè wá tí ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀. Ẹ má pè wá o, ẹ má pè wá. Ẹ fọwọ́dù sẹ́yìn gangan sí wa ní WhatsApp, ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè. Lílé àwọn kan wà tá a fi sílẹ̀ tó yẹ pé a sọ pé ibi tá a ti gbà pẹ̀lú búra ni, a lè fi ilẹ̀ bẹ́ẹ̀ béèrè jọ̀dá. Mo sì rí èèyàn tó lóun ó fún mi ní 100,000 lórí àṣírí kan, mo ní mi ì lè fi sílẹ̀ torí mo ti búra lé lórí ni, so kò possible fún mi láti fi sílẹ̀. So mo lè bẹ nìyẹn, ẹ dákun ẹ má bínú o, ẹ jọ̀ọ́ mo fọlọ́ ń bẹ̀ yín, kì í ṣe tó wó. Torí àwọn kan tí wọ́n máa kọ́mẹ́ǹtì kíní pé ẹ má jẹ́ kó wó. Mi ì mẹ́ni tó bá mi sọ̀rọ̀ rí lábẹ́ aṣọ tí mo ní kó lọ́ọ́ mú wá. Àfẹ́ tí n bá fẹ́ dá lóhùn lókù. So Ọlọ́run Elédùmarè, mo sì máa ń sọ tó bá ti bí mi léèrè béèrè kan lẹ́ẹ̀kan tí mo ti dọ́ ọ lóhùn dáadáa, tó bá ṣe kó ṣe pé sí mi ní dá ọ lóhùn mọ́. Ẹlòmíì yóò pè yín láago kan òru. Máa nǹkan wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi láago kan òru. Wọ́n dẹ̀ ń pè mí láago kan òru yẹn náà pé kí n máa gbọ́ kíní yẹn, kí n máa reply àwọn. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ó ṣàánú fún wa o.